tí Razak Ọláyíwọlá Ọlásùnkànmí Òjùpá gbogbo tí wọ́n jẹ́ ọ̀gá wa. Ibẹ̀ náà dẹ̀ ní Jọmọ́lẹ̀ ni wọ́n ti kọ́ṣẹ́ lọ́ọ̀ ní kan jẹ́ èèyàn tó dá sí wa. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ náà lórúkọ ọ̀gá wa a fún àwọn mọ̀lẹ́bí àti ìdílé wọn ní 700,000. Àti wọ́n wà jókòó Ọlọ́run bá wa forí jókòó ọ̀run Ọlọ́run àtẹ̀wọ̀n sáfẹ́fẹ́. Wálé Razak àbúrò olóògbé gẹ́gẹ́ bá ṣe gbọ́ pé agboolé kan náà ti jáde, so ó coordinate àwọn ọ̀rẹ́ Jọmọ́lẹ̀ kọ̀ọ̀kan then àwọn actors kọ̀ọ̀kan tó wà lẹ́kọ̀ọ́, so ó dẹ̀ á dà àwọn èèyàn kọ̀ọ̀kan náà mọ́ra wọn, so gbogbo owó yẹn jẹ́ 675,000 naira, so wọ́n ní ká kó fún ẹbí olóògbé. Ọ̀gá wa kan wọ́n lọ́gá àwọn kan Okiki marketers wọ́n ní ọmọ rẹ̀ tó jẹ́ last born. Wọ́n lọ́mọ wọn last born. Àwọn ọmọ fún ní 40,000 every month. Wọ́n láwọn ọmọ fún ní 40,000 every month. Ẹ jábọ̀ lọ́ọ̀gbọ̀. Ẹnìkan sọ fún mi pé kí n sọ pé ẹrú Ọlọ́run kan. Ẹnìkan ní ẹrú Ọlọ́run kan. Wọ́n ní àwọn ọmọ méjèèjì tó wà ní school. Àwọn ọmọ rẹ̀ tí wọ́n school lọ báyìí méjèèjì. Wọ́n ní tí wọ́n fi kàwé tán. Tí wọ́n fi kàwé tán. Àwọn ọmọ ọ̀ràn wọn. Wọ́n láwọn ọmọ ọ̀ràn wọn. Ẹ jábọ̀ lọ́ọ̀gbọ̀. Ẹ wá sọ pé ẹ dákun ẹ jẹ́ pé àmì. Wọ́n ní kìí sèyàn ní àdúrà rẹ̀ máa lọ. Aláàjì wa Oriyomi Hamzat. Aláàjì wa Oriyomi Hamzat. Wọ́n ń bọ̀ àbáyé. Wọ́n ní kí n sọ pé ẹrú Ọlọ́run. Mọ̀ ń bọ̀. Wàláhì wa Rabbil Kaaba yìí rí wọn rí báyìí. Ṣùgbọ́n ojoojúmọ́ ni ẹ máa nínú àdúrà mi. Àbáwọ̀ ọ̀tẹ́, àbáwọ̀ gbèdè. Rí wọn nínú ayé o. Ṣùgbọ́n ìwà àwọn ojoojúmọ́ ni wọ́n máa nínú àdúrà. Torí pé wọ́n máa ń ṣàánú. Tí má ti wá ń ṣàdúrà yóò wà rántí rẹ̀. Àwọn èèyàn méjì ni wọ́n máa rántí bá wọn. Bọ́ fẹ́ kọ́. Gbogbo bá a ṣe gbà jáde ní police station ní mọ́ṣúárì tá a fi gbé débẹ̀, ìjọba yẹn ló ṣe ètò ẹ̀. Kì í ṣe pé àwọn mọ̀lẹ́bí làwọn ò lè ṣe o, ṣùgbọ́n torí pé wọ́n ní ó jẹ́ ọmọ ẹgbẹ́ tó dá sí wa. So à ń ṣe lè kò yẹ ká announce, ṣùgbọ́n torí alábòsí ni la ṣe ń announce. Torí ṣe wọ́n pè àwọn tíátà lẹ́yìn wọn mọ̀ tọrọ owó, ibi tá a ti ń ṣe ibẹ̀ la ti ń jẹ, àmọ́ tá à ń jẹ yẹn iná la fi ń ranra wa lọ́wọ́, kọ́lọ́run ó ṣàánú wa. Inú bí dùn pé nígbà tó ń ṣe wá sílẹ̀ kan àáfàá sọ̀rọ̀ kan, wọ́n ní Okiki Adeshina Oshin wọ́n ló máa ń bá gbogbo àwọn mùsùlùmí ṣe, ó máa ń bá kìrìsìtẹ́nì ṣe, bẹ́ẹ̀ ó máa ń bá àwọn ẹlẹ́sìn àbáláyé ṣe. Bí mo sọ nǹkan kan tó jẹ mọ́ nípa àwọn ẹlẹ́sìn àbáláyé, àwọn èèyàn sì gbọ́, ṣùgbọ́n bá ṣe tó èdè abínú. Tẹ́ẹ̀tì tá a fi jókòó yìí, kí àtà ló ń bí is over 40 dozen. Ṣé 40 dozen náà ni màá pè 40 dozen. Bàbá wo Ifásòótọ́ tó jẹ́ ìkan lára ọmọ Òkìkí, olólùfẹ́ Òkìkí, ó dẹ̀ tún contribute owó. Òun ló ní gbogbo, òun ló gbé kó gbogbo chai sílẹ̀. So TAMPAN Oyo State náà ní kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Wọ́n ní tá a fi sọ̀rọ̀ ìgbàhùn gan ló tó kó wa. Ó sọ̀rọ̀ rẹ̀ fún wa. Wọ́n ní ò ní bàjẹ́ fún yín Ifásòótọ́. Òkìkí láti Ìsẹ́yìn wọ́n ṣe lédè lẹ́yìn Òkìkí. Àwọn èèyàn wa kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ́ Regina Sọ́kú, apá gbogbo wọn ló yẹ kó wà níbi ìgbàgbọ́ wọn láwọn olè wá, gbogbo wọn ni wọ́n sọ̀pọ́ọ̀tì fèrè. Àwọn ẹbí tí Òkìkí fi sílẹ̀ wípé nǹkan táwọn ní àwọn fẹ́ fi sọ̀pọ́ọ̀tì wọn. Wọ́n sọ̀rọ̀ Òkìkí mákẹ́tà lẹ́ẹ̀kan pé ó ní òfẹ́ fún ọmọ kékeré yẹn ní 40,000 every month. Bó ṣe 40,000 lẹ́ẹ̀kan ní every blessed month ní ọ̀tún 25 to 27 tó tún bá ti ń parí ló máa rí 40,000 lákàntì láti fi sọ̀pọ́ọ̀tì àwọn òbí ẹ̀ láti fi tọ́jú ẹ̀. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe máa ń mọ̀ wípé Òkìkí ó ní ìyá láyé, ó ní bàbá láyé. Ìdí méjì nìyàwó ẹ̀. Ní orúkọ TAMPAN ní àpapọ̀ gẹ́gẹ́ bí mo ṣe dárúkọ yẹn. Gbogbo local government pátápátá ló contribute sí nǹkan tí mo fẹ́ sọ ẹ̀. Àti àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ Òkìkí láti Amẹ́ríkà ni, láti London ni, wọ́n support TAMPAN láti fún gbogbo ẹbí Òkìkí ní 1.5 million naira. Kí a tó wá lọ, inú mi á dùn sí bàbá àfa wa ọba ní kánjú. Torí nínú ọ̀rọ̀ tí wọ́n sọ, mo rí wípé kì í ṣe pé wọ́n jẹ́ àfa Òkìkí nìkan, wọ́n jẹ́ ọlọ́rọ̀ Òkìkí, wọ́n rílé,
wọ́n ròde ju àwa lọ inú mi á dùn kí wọ́n dúró lẹ́yìn tábàtìpá gbogbo nǹkan tá a fẹ́ ṣe ẹjọ́ torí ọ̀nà sórí nígbà tí ẹ̀gbọ́n ti tèmi tí mo tẹ̀lé lọ́mọ ìyá mi kú àwọn àfáàtà pè nígbà náà sọ wípé ó ní bí wọ́n ṣe máa ń ṣe irú nǹkan yìí tí olóògbé bá wà láyé ó máa tọ́jú bàbá àtìyẹ ó túmọ̀ sí pé nǹkan tá a fẹ́ kó lẹ̀ ó gbọ́dọ̀ lọ bàbá àtìyá tó fi sáyé kò ń ṣe àwọn tó fi sílẹ̀ nìkan bùkátà rẹ̀ náà ni àwọn òbí ẹ̀ tó fò náà sáyé nítorí òde yìí ẹjọ́ títorí Ọlọ́run mo fẹ́ bẹ ìyàwó kékeré Òkìkí ọ̀rọ̀ tí àwọn ẹbí sọ ọ̀rọ̀ tí àáfàá sọ ẹjọ́ ẹ ṣe nǹkan tó bá tọ́ lórí ẹ̀ lóòótọ́ ó nira bọ̀ ẹ má kọ̀wé òkú ọ̀hún dà Ọlọ́run á dúró tì yín. Ọ̀pọ̀lọpọ̀ ló yẹ ká sọ lẹ́yìn kámẹ́rà tí ó ń ṣe torí gbogbo wọn bá tẹ́ ẹ sọ lẹ́yìn ẹ ti fáwọn bloggers wa ló jẹ Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa.